name, ìwọ yóò di òmìnira ní àṣálẹ́ you shall yìí. be set free tonight. Nípasẹ̀ orúkọ yìí, Using this name, ìwọ yóò di alábùkún fún ní you àṣálẹ́ shall be yìí. mightily blessed tonight. Nípasẹ̀ orúkọ This yìí, name, ìwọ yóò di òmìnira. you shall be free. Lẹ́ẹ̀kan sí pariwo Jésù. Let's shout it again, Jesus. Bàbá wa àti Ọlọ́run wa gbé orúkọ yín ga ní Our àṣálẹ́ Father and yìí. God, we elevate your name tonight. Adúpẹ́ torí pé ẹ ti wà níbí kí a tó dé. We are grateful to you because you are here before us. Adúpẹ́ fún ohun agbára yín láti ọjọ́ àkọ́kọ́. We thank you for a mighty hand you have been manifesting. Adúpẹ́ fún ìwà láàyè yín láàrin wa lánàá. Thank you for the manifestation of your power in our A dẹ̀ midst today. dúpẹ́ fún àṣálẹ́ yìí. Thank you for this night. Tẹ́ ó ṣe àṣekágbá ohun gbogbo. As we are rounding up everything A now, fi we ògo fún orúkọ mímọ́ are yín. grateful to your holy name. Bàbá gba ọpẹ́ wa ní orúkọ Jésù. Accept our gratitude, Lord, in Bí ẹ ti Jesus' gba name. ọpẹ́ wa Olúwa gba ìyìn wa ní orúkọ Jésù. Accept our praises, Lord, in Jesus' Ní name. àkókò yìí, Now, a kóra wa jọpọ̀ síwájú yín. we are here before you. Olúwa ẹ ṣe ara yín lógo. We pray that you glorify Bí a yourself. ti gbé ọmọ yín sókè. As we lift up your son, Bí a ṣe ń fi orúkọ ọmọ yín sókè. as we lift up the name of your Olúwa son, ẹ fa àwọn èèyàn sí ọ̀dọ̀ ara yín. Lord, we pray that you draw men to your side. Jẹ́ kí ìdáǹdè ó wà. Let there be deliverance. Ìtúsílẹ̀, Let there be deliverance. ìgbàlà, Let there be salvation. ìdáláre Let there be àti justification. oríṣiríṣi iṣẹ́ ìyanu Let gbogbo there be diverse miracles. yóò tẹ̀lé olúkúlùkù lọ lórí àṣálẹ́ Let these yìí. miracles follow each Gbogbo other. agbára tó ṣe lòdì sí àwọn kan Every dáradára power wọ̀nyí. working contrary. Gbogbo agbára tó ṣe lòdì sí ọ̀rọ̀ Every Ọlọ́run. power working against the word Tó of ṣe God. lòdì sí ọ̀rọ̀ ìyè. Working against the Tó word ṣe of lòdì life. sí ìjọ Ọlọ́run tí a gbé kalẹ̀ sórí àpáta. The church of God established on the rock. Àwọn wọn palẹ̀ ní orúkọ Jésù. We demolish them in the name of Jesus. Olúwa ẹ ṣe ara yín lógo. Pray, Lord, that you glorify yourself. Adúpẹ́ torí pé ẹ ti gbọ́. Thank you, Lord Jesus. Ní orúkọ Jésù Kristi ní agbàdúrà. Jesus' mighty name we pray. Lẹ́ẹ̀kan sí kó tó jókòó pariwo Jésù. Once again, before you have your seat, shout Jesus. Kí a tó lọ ní àṣálẹ́ yìí, Before we go tonight, a wo ìwàásù ní kúkúrú. we are considering a message Èyí tí Ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀ through which God is speaking to us. láti inú ìwé wòlíì Àìsáyà From the book of Isaiah, orí karùndínní ọgọ́ta 55 chapter 45. 55 orí karùndínní ọgọ́ta Chapter 55. tí a pe àkórí ìwàásù náà ní ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí. The message is titled, Seek the Lord when he may be found. Ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí. Seek the Lord while he may be found. Gbogbo ọmọdé tó gbọ́ mi ní àṣálẹ́ yìí wá Olúwa nígbà tó lè rí. Children, as you listen to me tonight, I tell you, seek the Lord. Ẹ̀yin while he may be ọ̀dọ́ found. tó gbọ́ mi ní àṣálẹ́ yìí wá Olúwa nígbà tó lè rí. While you listening to me tonight, seek the Lord while he may be found. Ìwọ tó ti ń dàgbà wá Olúwa nígbà tó lè rí. You that are getting older, look for the Lord now where you can find him. Bóyá arúgbó ni ó ibi tó ti gbọ́ mi báyìí ò tiẹ̀ lè jáde wá Olúwa ní ìgbà tó lè rí. Maybe you are a bit aged, you cannot even come out among us here now. I tell you, seek the Lord now. Nítorí pé àǹfààní tó ní yìí kò ní wà títí láéláé. The opportunity you have now will not last forever. Wòlíì Àìsáyà orí karùndínní ọgọ́ta Isaiah chapter 55. ó kà láti ẹsẹ̀ ìkẹfà. I read from verse 6. Ó ní ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí. But seek the Lord while he may be found. Ẹ pè é nígbà tí ó wà nítòsí. Call ye upon him while he is near. Lọ́wọ́lọ́wọ́ báyìí Now, Jésù wà nítòsí. the Lord is very close to you. Lọ́wọ́lọ́wọ́ báyìí Now, Jésù ń gbàlà. the Lord saves. Lọ́wọ́lọ́wọ́ báyìí Now. Jésù ń ṣe ìdáǹdè. Jesus delivers. Lọ́wọ́lọ́wọ́ báyìí Now. Jésù tún orí ẹni tó sùn ó tún ṣe. Jesus turn away misfortune to fortune. Lọ́wọ́lọ́wọ́ báyìí Jésù Now. já àgàgà. Jesus breaks yokes. Lọ́wọ́lọ́wọ́ báyìí Now. Jésù ń pa àwọn èèyàn láradà láti inú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀. Transform from darkness to light. Nítorí náà Therefore, àkókò yìí gan-an this is the tí exact Jésù time wà nítòsí when Christ is very close. tí agbára rẹ̀ wà láàyè While his power is alive. nígbà tó o lè rí Now is the time you can see him. tó o lè fọwọ́ tọ́ ìṣẹ́tí aṣọ rẹ̀ fún ìwòsàn You rẹ̀ can even touch at the hem of his garment. tó o lè You ké pe ọmọ Dáfídì pé kó ṣàánú fún ọ kó gba ọkàn rẹ̀ là. can exclaim, Son of David. Wá Olúwa nígbà tó o lè rí The Lord. nígbà tó wà nítòsí. While he is close to you. Ẹsẹ̀ ìkeje Verse 7. ó wí pé jẹ́ kí ènìyàn búburú kó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀. Verse 7. Let the wicked man forsake his ways. Ènìyàn búburú The wicked kó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ forsake his ways. níbi tó wà. Where you Ìwọ are, náà lè sọ bóyá o jẹ́ ènìyàn búburú you know whether àbí you o are wicked jẹ́ ènìyàn or rere. you are good. Jẹ́ kí ènìyàn búburú kó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ Wicked forsake his ways. kí ẹlẹ́ṣẹ̀ yóò sì kọ ìrònú rẹ̀ sílẹ̀. And the unrighteous man, his thoughts. Ìrònú His thoughts. láì tiẹ̀ tí ì dẹ́ṣẹ̀ yẹn We have not gone to the act of sin.
Ọlọ́run mọ̀ wípé òun gbèrò nínú ọkàn rẹ. But God knows you are planning, desiring to do it. Bóyá wákàtí kan síbi tá a wà yìí. Maybe an hour to come now. O fẹ́ lọ sínú àṣìṣe kan. You are about going into sin. O fẹ́ tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ kan. You want to go into sin. O ń gbèrò bí wàá ṣe rí ìrìn yẹn. You are planning how to go about it. O ń wí ọ̀nà tí wàá gbé gbà. You are strategizing how to. Èṣù rù ọ́ sókè. The devil is motivating you. Sátánì kọ́ ọlọ́gbọ́n àrékérekè. The devil is giving you a lot of tricks. Bóyá o tẹ̀ tí tẹ ìwé àtẹ̀jíṣẹ́, o ti ń tẹ̀ ránṣẹ́ sí ẹni Maybe yẹn. you are already texting the person. Ó ní jẹ́ kí ènìyàn búburú kó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ kó kọ ìrònú rẹ̀ sílẹ̀. The wicked man forsake his ways, and the unrighteous man is taught. Lẹ́yìn tó bá ṣe léyìí tán, As you do this, kó wá yí padà sí Olúwa. you turn around and face the direction of Yóò God. jẹun tó lógo ní àṣálẹ́ yìí. Very glorious tonight. Bí o ti ń gbọ́ ohùn olùgbàlà, As you hear the voice of the Lord, pé ọmọ fi ọkàn rẹ fún mi. son, give me your heart. Yí padà sí Olúwa. Return to the Lord. Ní ìparí ẹsẹ̀ ìkeje yẹn, At the last ó ní end of pé the òun ó sì ṣàánú fún un. He will have mercy upon him. Àti sí Ọlọ́run wa yóò sì fi jì í ní ọ̀pọ̀lọpọ̀. And to our God, for he will abundantly. Bóyá lójú ara rẹ, For in your own o conscience, ti gbé ẹ̀ṣẹ̀ rẹ sórí òṣùwọ̀n. you have weighed your sin. O rí pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lójú tirẹ̀ ó ti ré kọjá. In your own evaluation, your sin is too high, it's too much. Ó gbà wípé ó ti tẹ̀rì sínú ẹ̀ṣẹ̀ yẹn. You believe there is no hope for you in that sin. Pé odò ẹ̀ṣẹ̀ ó ti ń gbé ọ lọ. You believe you are already drawn in that sea of sin. Wípé Sátánì ti tilẹ̀kùn mọ́ ọ sínú páńpẹ́ yẹn. You believe that you have been shut up by the devil in Pé the trap of sin. ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ẹ̀ṣẹ̀ tó wà lọ́rùn rẹ ó ti di báńbákú. You believe that the shackles of sin binding you is forever. Wòlíì Àìsáyà sọ fún wa wípé ó ní òun yóò sì ṣàánú fún un. Prophet Isaiah says he will have mercy. Ó ní àti sí Ọlọ́run wa yóò sì fi jì í lọ́pọ̀lọpọ̀. God, for he will abundantly pardon. Bó ti wù kí ẹ̀ṣẹ̀ rẹ pọ̀ tó, No matter the magnitude of your sin, Ọlọ́run ṣetán ní àṣálẹ́ yìí. God is ready this night. Ẹ̀ṣẹ̀ yìí gan-an, This sin, ó ní kò kárí gbogbo ìṣòro tó ń dayé láàmú. sin is the cause, the root cause of all the calamities of mankind. Bẹ́ẹ̀ni wípé òdodo ló gbé orílẹ̀-èdè sókè. The Bible says righteousness exalts Ṣùgbọ́n a nation. ẹ̀ṣẹ̀ ni ẹ̀gàn orílẹ̀-èdè. But sin is a reproach. Ìwọ tó ń gbọ́ mi ní àṣálẹ́ yìí, As you listen to me tonight, ẹ̀ṣẹ̀ ni ẹ̀gàn ayé rẹ. reproach, sin is the reproach of your life. Ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n ayé rẹ. Sin is the problem of your life. Ẹ̀ṣẹ̀ ni ó ń ṣe àtakò sí orí Ọlọ́run nínú ayé rẹ. Sin is the one antagonizing the goodness of God from Ẹ̀ṣẹ̀ coming ló to ń life. dínà ìgbádùn rẹ lọ́dọ̀ Ọlọ́run. Sin is the one obstructing you from enjoying God. Ẹ̀ṣẹ̀ ló ń di ọwọ́ rẹ. Sin is the one tying your hands. Ẹ̀ṣẹ̀ ló ń bẹ́gi dí ọ̀nà ìtẹ̀síwájú rẹ. Sin is the one obstructing your progress. Nítorí náà ẹ̀ṣẹ̀ ló yẹ kó o gbógun tì. Therefore, if there is anything to fight against, it Ẹ̀ṣẹ̀ ló yẹ kó o kọ̀ sílẹ̀. is sin that you need to fight. Ẹ̀ṣẹ̀ ló yẹ kó o sá fún. It is sin you must run away from. Láṣálẹ́ yìí, Tonight, a ò sọ nípa pé kó o kò wà nínú ìjọ. we are not talking about coming to work. Nítorí pé èèyàn lè wà nínú ìjọ. One may be in the church. Èèyàn lè ní orúkọ nínú rẹ́gísítà ìjọ One yìí. may be duly registered in the church. Ṣùgbọ́n tí ẹlẹ́ṣẹ̀ ò bá kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ The sílẹ̀, person fails to forsake tí his kò sin. sì yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, Run away from his sin. kò lè rí àánú gbà. He will not receive. Bẹ́ẹ̀ni pé ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ The Bible mọ́lẹ̀, says, whosoever ó ní kò lè ṣe rere. will not prosper. Nítorí náà a gbọ́dọ̀ sọ nípa ẹ̀ṣẹ̀ ní àṣálẹ́ We yìí. must talk, address the issue of sin tonight. A gbọ́dọ̀ sọ nípa ìṣòro ẹ̀ṣẹ̀ nínú ayé ọmọ ẹ̀dá ní àṣálẹ́ yìí. The issue, the problem of sin, the life of man tonight. Kí a bàa lè mọ̀ wípé agbára kan wà tó ju agbára ẹ̀ṣẹ̀. So that we can know that there is a power, a super power that surpasses Kí sin. ẹlẹ́ṣẹ̀ kó lè sá àsálà. So that the sinner can run for his life, for his safety. Kí òǹdè tó ti gba kámú wípé òun ò lè bọ́nú ẹ̀ṣẹ̀ kó lè mọ̀ wípé ọ̀nà àbáyọ wà. So that the captive who has lost hope can know that there is a way out. Mo padà sí ibi kíkà wa I go ìwé wòlíì Àìsáyà That is the orí karùndínlọ́gọ́ta 55, ẹsẹ̀ ìkíní. verse 1. Ó ní ìjẹ́ gbogbo ènìyàn ẹni tí òǹgbẹ ń gbẹ ẹ wá sí ibi omi. Gbogbo ẹni tí òǹgbẹ ń gbẹ wá sí ibi omi àti ẹni tí kò ní owó ẹ wá rà kí ẹ sì jẹ lóòótọ́ ẹ wá ẹ ra ọtí wáìnì àti wàrà láì ní owó àti láì díyelé. Everyone that thirsted, come ye to the waters, and he that hath no money, come ye, buy and eat. Ye come,
buy, eat, and meat, buy wine and meat without money and without price. Ẹsẹ̀ kejì, ó ní torí kí ni ẹ ṣe ń ná owó fún èyí tí kì í ṣe oúnjẹ àti làálàá yín fún èyí tí kì í ní ìtẹ́lọ́rùn ní gbogbo ẹ gbọ́ tèmi kí ẹ sì jẹ èyí tí ó dára ẹ sì jẹ́ kí inú yín kí ó dùn nínú ọ̀rá. Wherefore do you spend money for that which is not bread, and you labor for that which satisfieth not? Hearken diligently unto me, and eat ye that which is good, and let your soul delight in itself in fatness. Wòlíì Àìsáyà. The book of Prophet Isaiah. Ní èyí. Here. Ó ń sọ àsọtẹ́lẹ̀. He's prophesying. Ó ń kéde. He's proclaiming. Ó ń rọ gbogbo ènìyàn. He's admonishing people. Kí ẹnikẹ́ni má ṣe ṣe àwáwí. That nobody has an excuse. Pé mi ò ní owó. That my problem is money. Mi ò kàwé. I'm not mi ò lọ́gbọ́n. I'm not wise. Kò sí ọ̀nà tí mo lè gbà dé ọ̀dọ̀ olùgbàlà. No how can get to the same. Ó ní ẹ wá kẹ́ wá rà lọ́fẹ̀ẹ́. Come and buy freely. Ọ̀fẹ́ ni ìgbàlà yìí. Salvation is free. Ọ̀fẹ́ ni oore ọ̀fẹ́ yìí. Salvation, grace is free. Agbára máa lọ má dẹ̀ṣẹ̀ mọ́ ọ̀fẹ́ ni. The power of go free and sin no more is free. Torí náà bó ti wù kí ẹ̀ṣẹ̀ rẹ pọ̀ tó ní àṣálẹ́ yìí. No matter the magnitude of your sin. Mo láyọ̀ láti kéde fún ọ. I gladly proclaim this to you. Pé Ọlọ́run wà nítòsí. That the Lord is very close to you. Torí náà ìwọ ni kó dìde. You are the one that you respond. Ìwọ ni kó wá Olúwa. You need to seek the Lord. Nígbà tó lè rí While yìí. you can find him. Nígbà tó wà nítòsí. When he's very close to you. Ìwọ ni kó dìde ní àṣálẹ́ You yìí. need to arise tonight. Ìwọ ni kó tẹ́wọ́ gba ọ̀rọ̀ rẹ̀ ní àṣálẹ́ You yìí. must accept his word tonight. Ìwọ ni kó tẹ́wọ́ gba oore ọ̀fẹ́ yìí ní àṣálẹ́ You yìí. must accept his grace tonight. Nínú wòlíì Àìsáyà orí ìkíní. In the book of Isaiah chapter 1, Ẹsẹ̀ ìkejìdínlógún. verse 18. Olúwa wí pé wá nísinsìnyí kí ẹ sì jẹ́ kí a sọ àsọyépọ̀ bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó wọ́n ó fún bí òjò dídì bí wọ́n bá pọ́n bí àlárì wọ́n ó dàbí irun àgùntàn. Isaiah chapter 1, verse 18. The Bible says, come ye, and let us reason together. Ó ní bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó wọ́n ó sì funfun bí òjò dídì bí wọ́n bá pọ́n bí àlárì yóò dàbí irun àgùntàn. Chapter 1, verse 18. The Bible says, come ye, let us reason together, said the Lord. Though your sin be as scarlet, they shall be as white as snow. Though they be red as crimson, they shall be as wool. Torí náà ẹnikẹ́ni kò ní àwáwí ní àṣálẹ́ Nobody yìí has any excuse tonight. láti wá Olúwa. That cannot see the Bóyá Lord. wà ń bí. You are there. Ó ti fi ọkàn rẹ fún Jésù tẹ́lẹ̀ rí. You once gave your life to Jesus. Wọ́n torí ìjì ayé. But due to the circumstances of life, Àyídáyidà ojú ọjọ́. they are due to the Ọrọ̀ ajé tí kò fara rọ. favorable Ó climate. ti darapọ̀ mọ́ ayé. You have gone. Ó ti to padà align with the Lord. sẹ́yìn. You have backslided. Lóòótọ́ wà nínú ìjọ. Ṣùgbọ́n ọkàn rẹ jìnnà rere sí Olúwa. Very far. Ní àṣálẹ́ yìí, ìpè yìí wá sí ọ. Ìpè wá Olúwa nígbà tó lè rí. Olúwa wà nítòsí. God is very close to you. Torí pé Ọlọ́run yìí, This God Ọlọ́run wa ni. is our God. Ó ṣèlérí ní ẹsẹ̀ He kọkàndínlógún. has promised. Ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ó ní ẹ̀yin yóò jẹ ìrẹ̀lẹ̀ náà. If you be willing and obedient, you shall eat. Bóyá wà á bẹ àwọn ọ̀rẹ́ tí máa ń tàn ẹ́ jẹ. Maybe you are there. Your friends often deceive you. Wọ́n ní o fẹ́ lọ tẹ̀lé àwọn ẹlẹ́sìn. They tell you, it is these religious people. O fẹ́ lọ that are darapọ̀ around. mọ́ àwọn tó ti gba wèrè mẹ́sìn. You want to follow these fanatics. Wọ́n á kàn báyé ẹ jẹ́ They ni. will destroy your life. Wọ́n á gba gbogbo nǹkan ọjọ́ ọ̀la tó dáná yẹ wọ́n á bà á jẹ́ They ni. ruin your glorious future. Nítorí náà ẹ̀rù wa ń bà ọ́. You are afraid because of this. Ṣùgbọ́n mo fi dá lójú ní àṣálẹ́ I yìí. assure you tonight. Tí ìwọ bá lè juwọ́ sí wọn bó dìbò ṣe. If you can just wave at them and say goodbye. Afárá tó so pọ̀ pẹ̀lú ayé tó bá lè gé wọn dànù. Reconnecting you to the world. If you Tó o bá lè juwọ́ pé Sátánì mo ti bá Jésù lọ ní àṣálẹ́ you yìí. can only tell Satan, bye bye, I've gone with Jesus. Mo fi Christ. dá lójú pé kò ní sí àbámọ̀. Give you an assurance that you are. Sọ fún aládùúgbò rẹ pé kò ní sí àbámọ̀. Tell your neighbor you will not regret. Mo ní kó sọ fún aládùúgbò rẹ pé kò ní sí àbámọ̀. Tell your neighbor that you will not Ìyẹn regret. ni pé tó o bá fayé rẹ fún Jésù ní àṣálẹ́ yìí. Give your life to Jesus. Kò ní sí àbámọ̀. You have nothing to regret of. Lọ́pọ̀ ọdún díẹ̀ sẹ́yìn, Some years back, Ọlọ́run kọ sí mi. the Lord. Mo gbọ́ ọ̀rọ̀ ìní rere. I heard the Mo gospel. jọ̀wọ́ ayé mi fún Jésù I gave Kristi. my life to Jesus. Àwọn aráàlú mi sọ pé bẹ́ẹ̀ kọ́ o. My Àwọn family òbí mi said sọ wípé no. láéláé My kì í parents ṣojú said ayé no. wọn ni màá ṣe máa tẹ̀lé àwọn It ẹlẹ́sìn is not in wọ̀nyí. their lifetime you will join this group of fanatics. Torí náà, Therefore, wọ́n fagilé àti máa fún mi lóúnjẹ. they did not feed me again. Wọ́n fagilé àti máa fún mi ní owó ilé ìwé. Stop paying my school fees. Ṣùgbọ́n nítorí pé
ìlérí Ọlọ́run yìí ó ní tí ẹ̀yin bá ń fẹ́ tí ẹ sì gbọ́ràn ó ní ẹ̀yin yóò jẹ ilẹ̀ náà. Because this promise of God says that if you are willing and obedient, you will eat the good of the land. Mo dúró nínú Kristi Jésù. I stood in Christ Jesus. Yóò sì kábàámọ̀. And I have nothing to Mo regret. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí. I'm grateful to God. Torí pé oore ọ̀fẹ́ yẹn náà. Because that same Wọ́n ti grace kọjá sínú àwọn tó ń ṣe nínú bínú sí mi. has gone to arrest those who were Nígbà tó rí wípé òtítọ́ ni ọ̀rọ̀ when Ọlọ́run. they realize that the word of God is true. Ká tó gba àdúrà. Before we pray, Ká tó fún un láǹfààní. before we give you the Láti wá síwájú pẹpẹ ní àṣálẹ́ yìí. Láti wá fi ayé rẹ̀ fún Jésù ní àṣálẹ́ yìí. Mo fẹ́ wo ìwàásù yìí nípa méjì I want to ọ̀tọ̀ọ̀tọ̀. analyze this message from three different Nípa perspectives. méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Two different perspectives. Nípa àkọ́kọ́, The first one òun ni ẹgbẹ́ àwọn tó ń wá Olúwa. is the group, the category of people that seek the Lord. Ìbá dára kó darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ wọ̀nyí. It would be wise for you to join that category of Ẹgbẹ́ tó people. kọ ayé sílẹ̀, Those who forsake tó the kọ Lord. ẹ̀ṣẹ̀ sílẹ̀, Those who forsake tó sin. kọ ẹmu sílẹ̀, Those who forsake palm tó wine. kọ àgàgàbègè sílẹ̀, tó kọ àgbèrè sílẹ̀, tó kọ panṣágà sílẹ̀, Fornication. tó yọ ara rẹ̀ kúrò láàrin àwọn ẹgbẹ́ yahoo. Those who leave the company of Yahoo boys. Ẹgbẹ́ àwọn tó ń wá Olúwa. Those who seek the Lord. Àwọn tó yọ ara wọn kúrò Those who lára discipline àwọn tó themselves ń fi èèyàn ṣètùtù ọ̀la. from ritualists. Àwọn tó yọ ara wọn kúrò Those who lára àwọn ọlọ̀tẹ̀. of the rebels. Ẹgbẹ́ àwọn tí ń wá Olúwa. A group of people that seek the Tó o bá Lord. lè darapọ̀ mọ́ wọn ní àṣálẹ́ yìí, Join this group tonight. wàá rí ìrẹ̀lẹ̀ náà. You will eat the good of the land. Wàá jẹ ìrẹ̀lẹ̀ náà. I say you benefit from Wàá that. gbádùn ìrẹ̀lẹ̀ náà. Enjoy the good Ipa of the ìkejì land. ìwàásù yìí, Second aspect. òun náà ní èrè àwọn tó wá olùgbàlà. Dividend of seeking the Lord. Èrè àwọn tó wá olùgbàlà. Dividends for those who seek the Lord. Àwọn tó wá olùgbàlà. Those who seek the Lord, who seek the Wọ́n Savior, gba èrè. they will be paid. Nínú ayé níhìn, Even here or not, wọ́n gba èrè. they will benefit. They will Lẹ́yìn benefit. ayé yìí, After this life, wọ́n gba èrè. they will still be rewarded. Gbàgbé nípa àwọn tó ń yínmú sí wa lónìí. Forget about those people scorning us today. Wọ́n rí nínú òjò, wọ́n á wá Olúwa. They say, even when it is Nínú rain, oòrùn, they will à ń seek wá the Lord. Olúwa. When it is sunshine, they will still Èrè seek the ń Lord. bẹ fún àwọn tó ń wá Olúwa. There is profit, there is dividend for those who seek the Àwọn Lord. àǹfààní wà fún àwọn tó ń wá Olúwa. Lots of good is for Nítorí náà those mo who lọ seek sí the Lord. ipa àkọ́kọ́. I go back to the first aspect. Jòhánù orí ìkejìlá. John chapter 12. Jòhánù orí ìkejìlá. Book of John. Ẹgbẹ́ àwọn tó ń wá Olúwa. People, the group of people who seek the Lord. Yóò jẹ́ ohun ìdùnnú tó bá lè darapọ̀ mọ́ wọn ní àṣálẹ́ yìí. It will be the light song. If you Yóò can jẹ́ join them tonight. ológo tó bá lè darapọ̀ mọ́ wọn ní àṣálẹ́ yìí. Very glorious if you can join them tonight. Jòhánù orí ìkejìlá. John chapter 12. Ó kà láti ẹsẹ̀ ìkọkànléníogún. I read 21. from verse 19. 21. Jòhánù orí kejìlá. John chapter 19. Ẹsẹ̀ orí kejìlá ẹsẹ̀ ìkọkànléníogún. John chapter 12 verse 21. Ó ní àwọn wọ̀nyí ni ó tọ̀ Fílípì wá, ẹni tí í ṣe ará Bẹ́sáídà àti Gálílì. Wọ́n sì ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé alàgbà àwa ń fẹ́ rí Jésù. Came unto Philip and said, Sir, we will see Jesus. Àwọn èèyàn wọ̀nyí, These people, àwọn ará Hélénì. these Christians. These Christians, Àwọn ará Hélénì. these Christians, Wọ́n tọ̀ Fílípì wá. they came to Philip. Wọ́n ti wo ayé wọn. They have examined their life. Lóòótọ́ wọ́n jẹ́ àwọn tó ní ìmọ̀ ìwé. Although they were highly literate, Ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa ti ń gba oyè ọ̀jọ̀gbọ́n. there are some of them would have been doctors. Wọ́n máa ń ṣe oríṣiríṣi ìwádìí They research. go into research a lot. Wọ́n jinlẹ̀ nínú ìmọ̀ They are ìjìnlẹ̀. well versed in Àwọn ará research. Gíríkì Science. wọ́n ti tójú bọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan The lónìí. Christians, they have researched into so many things. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, wọ́n rí ìpòǹgbẹ yẹn. They had the urge. Wọ́n rí àlàfo yẹn nínú ayé They wọn. feel the vacuum in Wọ́n rí their pé life. nǹkan sọnù nínú ayé That wọn. something is missing. Ìwọ In náà their lè life. wá bẹ̀ lónìí. You as you are O ti lè praying gba tonight, oyè ọ̀jọ̀gbọ́n. you might be a doctor. O ti lè gba ẹ̀kọ́ gboyè. Ìwé bíi mẹ́ta ló ti lè gbà sọ́wọ́. Pálí bíi mẹ́ta ló ti ní. You might have different certificates like 3 or more. Ṣùgbọ́n orí pé inú ọkàn rẹ lọ́hùn-ún. But in your heart, Ohun kan sọnù bẹ́ẹ̀. find a vacuum O there. ṣe aláìní ohun kan. Discover there's something lacking in your O life. nílò ohun kan. You discover you need Kò sí something. àlàáfíà. There is no peace. Kò sí ayọ̀ ìgbàlà. Kò sí ìrètí There ayérayé. is no hope of eternity. Kò sí ayọ̀. There is no joy. Lóòótọ́ olówó. Even though you are rich, O nípò. You O ní ọkọ̀ bọ̀gìnì. you have O ti kọ́ ilé aláràbarà. You have big buildings. Ṣùgbọ́n o
ṣe aláìní ohun kan. They lack something. Àwọn ẹlẹ́ni wọ̀nyí These Christians, wọ́n kàwé, they were educated. wọ́n mọ̀wé, They were highly wọ́n educated. lórúkọ, They were wọ́n influential. lókìkí, They were wọ́n famous. gbajúgbajà. They were famous. Ṣùgbọ́n Yet, wọ́n wá bá Fílípì kan lára àwọn ọmọ ẹ̀yìn. they came across one of the disciples named Philip. Wọ́n wá bá Fílípì kan lára àwọn ọmọ ẹ̀yìn. They came to Philip. Alàgbà, They said, a ti Sir, ń gbọ́ nípa Jésù we yìí. have been hearing about Jesus. Alàgbà, Sir, onílọ́jọ́ kẹta ìsọjí yìí. this is the third day of this crusade. Alàgbà, Sir, a rí pé ní gbogbo ọjọ́ wọ́n sábà sọ nípa Jésù, 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 Jésù. Àwa fẹ́ rí Jésù. we discover that every day the emphasis is on Jesus, Jesus. We want to know more about this Jesus. Ó wí pé alàgbà, àwa He said, fẹ́ "Sir, rí we want Jésù. to see Jesus. Ní àṣálẹ́ yìí bákan náà, This night, ìwọ náà lè jáde you can get up láti wá rí Jésù, to see Jesus. láti wá bá Jésù pàdé, You can come across láti wá Jesus. túnbá fún olùgbàlà, You can come láti wá before him. túnbá fún ọba You ayérayé, can come and creep láti before wá him. túnbá fún ẹlẹ́dàá You rẹ. can come and surrender to him. Ó nìkan la fún ní orúkọ tó ní gbogbo orúkọ lọ, Above every other name. èyí tó lè tú ènìyàn sílẹ̀ That is able to deliver kúrò nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀. from the shackles of sin. Kò sí ènìyàn bẹ́ẹ̀ nínú ayé, There is no other person. kò sí in the ènìyàn world bẹ́ẹ̀ like ní that. ọ̀run, There is no such kò person sí in ènìyàn bẹ́ẹ̀ ní heaven. ìsàlẹ̀ ilẹ̀. There is no such person Èyí tí a fún ní orúkọ náà that has given a tó ga ju name gbogbo orúkọ lọ, that is above every other bẹ́ẹ̀ ni name. orúkọ Jésù That is the Kristi. name of Jesus. Orúkọ Jésù yìí kan náà ṣoṣo The only tí a fi name of fún ni Jesus that has been given. nípasẹ̀ la fi gba gbogbo ẹ̀dá là. Him that can be saved. Ẹ ké hallelujah. Hallelujah. Orúkọ yìí ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀. This name is very effective. Nítorí náà àwọn wọ̀nyí wọ́n ti gbọ́ òkìkí. Those people have heard. Jésù, 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 Jésù. Jesus. Wọ́n rí dájú pé ohun kan láti ṣe pàtàkì nípa Jésù They yìí. know that there is something unique about this. Nítorí Jesus. náà bóyá o ti lọ sí ìjọ, Maybe you have been going into churches. o ti jọ́sìn, You have been o worshiping. ti náwó. You have been spending. Ṣùgbọ́n ọ̀rọ̀ Jésù yìí kò yé ọ. But anything that has to do with this Jesus, you don't fully Bí understand. àwọn ará Gíríkì bó ṣe wá sí ọ̀dọ̀ Jésù These Kristi Christians, as they came, pẹ̀lú gbogbo ìmọ̀ wọn, with all their knowledge, wọ́n nílò Jésù Kristi. Jesus. Nítorí náà ipò tó wà lónìí, Wherever you are, ìwọ náà nílò Jésù. you need Jẹ́ ká Jesus. padà sí Jòhánù orí ìkẹta Let's báyìí. go back to John Nígbà tí chapter. à ń wo ẹgbẹ́ àwọn tó ń wá Olúwa, Look at the group of mi people. ò mọ that ipò seek tó the Lord. wà. I don't know which category. Wo it belongs Jòhánù to. orí ìkẹta láti ẹsẹ̀ ìkíní. John chapter 3 verse Jòhánù orí 1. ìkẹta ẹsẹ̀ ìkíní. John chapter 3 verse 1. Ọkùnrin kan sì wá nínú àwọn Farisí. Tá a bá ń sọ nípa àwọn Farisí, àwọn tó ga nínú ìmọ̀, àwọn tó ga nínú ẹ̀kọ́, àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe agbátẹrù àwọn òfin ní àkókò tó yẹ pé kí a tó bí Jésù fún bí ọ̀ọ́dúnrún ọdún kí a tó bí Jésù tí à ń pè ní Nikodemu, ìjòyè kan nínú àwọn Júù. There was a man of the Pharisees named Nicodemus, a ruler of the. When we talk of the Pharisees, they were the religious leaders of their time. Around 300 years before Jesus was born, these people are the custodians of law. That if you want to know about God, you consult them. They teach people. In fact, they were religious leaders. Tí à ń pè ní Nikodemu, ìjòyè kan nínú àwọn Júù. His name was Nicodemus, a ruler among the Jews. Ó ṣeéṣe kó o ti ní ipò nínú ìjọ. Maybe you have a title in your church. Ó ṣeéṣe kó o ní ipò nínú ẹgbẹ́. Maybe you have a title in your Ó group. ṣe kó jẹ́ pé ọ̀gá ni ọ́ níbi iṣẹ́. Maybe you are a boss at your workplace. Bóyá ní àdúgbò ọ̀tọ̀kùlú ni ọ́. Maybe in your street, you are one of the Bóyá stakeholders. nínú ẹbí rẹ. Maybe in your family, Ó jẹ́ ọ̀kan gbòógì. you are a stakeholder Ní there. ẹsẹ̀ kejì, òun náà ni ó tọ̀ Jésù wá ní òru. Ó sì wí fún un pé Rábì, àwa mọ̀ yìí pé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni ìwọ ń ṣe, nítorí pé kò sí ẹni tó lè ṣe iṣẹ́ àmì wọ̀nyí tí ìwọ ń ṣe bí kò ṣe pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Verse 2. The same came to Jesus by night and said unto him, Rabbi, we know that thou art a teacher that come from God. For no man can do these miracles which thou doest except God be with him. Rántí pé mò ń sọ nípa ẹgbẹ́ àwọn tí ń wá Olúwa. Talking about the group of people that Mo ti seek sọ Jesus. nípa àwọn Gíríkì I've talked about the tó Christians. jẹ́ àwọn onímọ̀. They were highly knowledgeable. Àwọn tó jẹ́ pé wọ́n ní ọpọlọ. They were highly literate. They were Ní tó yẹ pé intelligent ní ìgbà tiwọn. in their time. Àwọn la lè sọ yí pé àwọn tó gbajúmọ̀. We can call them the Bákan stakeholders in náà society. ẹlẹ́sìn kan nìyí This is a religious person. tó ti jẹ́ ìjòyè. He is a ruler. Ó ti lọ láti pele kékeré. He has started from Ó ti from lọ the sí level àárín. to the Ó ti medium, wà ní ipò to the ìjòyè. Láàárín àwọn Farisí. He is a ruler among the Pharisees. Òun náà ni ó tọ̀ Jésù wá ní He came òru. to Jesus by night. Ìwọ náà wà mí ní àṣálẹ́ We are yìí. here tonight too. Bóyá o tẹ̀ tí ń ronú nípa àwọn tó yẹ pé tó bá
bá rí ẹbí báyìí bóyá inú wọn ò ní dùn bóyá wọn á bá ewì wọn á sọ pé kí ló lọ ṣe láàrin àwọn oṣù ẹgbẹ́. Maybe as you are there, you are not even comfortable because you are thinking that if somebody should be passing out and sight you among these people, they will scold you. They will ask you what you are doing among these fanatics. bó ṣe máa ń rí nìyẹn. That is how it is. ṣùgbọ́n ẹgbẹ́ àwọn tó ń wá Jésù. But talking about the group of people who see Jesus, wọ́n á wá ọ̀nà láti lọ bá Jésù. they will seek a way, they will find a way. ó jẹ́ àṣálẹ́ ni wọ́n á wá ọ̀nà láti wá Jésù. Even if it is at night, they will have bó ṣe to di find iṣẹ́ a ni way. wọ́n á wá ọ̀nà láti lọ rí Jésù. If it is at work, they will go wọ́n á and wá seek Jesus. àwọn Fílípì ayé yìí. They will look for the Philip. wọ́n á wá àwọn Pétérù ayé They will look yìí. for the Peters in this wọ́n á world. wá àwọn onígbàgbọ́ tó mọ̀ pé ọmọ Ọlọ́run ni They eléyìí. will look for believers who wọ́n á know wí they are pé true believers. alàgbà wa fẹ́ rí Jésù. Sir, we will see Jesus. ẹgbẹ́ àwọn tó ń wá Olúwa. The group of people that seek ṣé Jesus. ìwọ náà wà lára àwọn tó ń wá Olúwa? Are you among them? nínú Lúùkù orí kẹtàdínlógún. In Luke chapter 17, ìrere ti Lúùkù orí ìkẹtàdínlógún. the gospel according to St. Luke chapter 18, ìkẹtàdínlógún. chapter 17, sorry, chapter 17. mo kà láti ẹsẹ̀ ìkejìlá. I read from verse 12. bí ó sì ti ń wọ inú ìletò kan lọ àwọn ọkùnrin adẹ́tẹ̀ mẹ́wàá pàdé rẹ̀ wọ́n dúró ní òkèèrè. And as he was, and Jesus, verse 12 17:12 Luke. verse 12, and as he entered into a certain village, there met with him 10 men that were lepers, which stood afar off. ẹsẹ̀ kẹtàlá wọ́n sì ń nahùn sókè wípé Jésù olùkọ́ni ṣàánú fún wa. And they lifted up their voices and said, Jesus, Master, have mercy upon us. ṣé orúkọ Jésù yìí, This name of Jesus, orúkọ Olúwa yìí, this name of the Lord, òun nìkan nípasẹ̀ rẹ̀ léèyàn lè fi di ẹni it ìgbàlà ní is gbogbo only through àgbáyé. him that anybody from any part of the world can be saved. níbikíbi ní gbogbo àgbáyé Anywhere in the kò world. sẹ́ni tó lè ní ìtọ́wò ìgbàlà. Nobody can have a taste kò of sẹ́ni tó lè salvation. wọnú ìjọba Ọlọ́run Nobody have access to bí the kingdom kò of ṣe God. nípasẹ̀ Jésù yìí. Except in the name of Jesus. àwọn wọ̀nyí wá These people came. bó lè yẹ pé wọ́n jẹ́ adẹ́tẹ̀. Even though they were lepers, wọ́n rí ara wọn bí ẹni tí kò yẹ láti they súnmọ́. considered themselves unclean. wọ́n rí ara wọn lẹ́ni tó gbé wọn ò ní àǹfààní láti súnmọ́. They considered themselves unfit. síbẹ̀síbẹ̀ wọ́n na òun sókè. Yeah, they lifted wọ́n up their darapọ̀ mọ́ voices. ẹgbẹ́ àwọn tó ń wá Olúwa. They joined the group of people who seek the wọ́n Lord. ní Jésù olùkọ́ni ṣàánú fún wa. Jesus, Master, have mercy upon us. ní àṣálẹ́ yìí This night, ẹnìkan yóò rí àánú gbà. somebody will receive mercy. mo ní ẹnìkan yóò rí àánú gbà. Somebody will obtain mercy here tonight. ẹnìkan yóò rí àánú gbà. Somebody will obtain mercy here nígbà tonight. tí àwọn adẹ́tẹ̀ This tí àwọn èèyàn fẹ́ rí ní ìgboro even lepers who are not fit to be tó bá to live wá among men, àǹfààní láti wá Olúwa. if they could devise a means of locating kí ló you, tó fẹ́ dín ọ lọ́wọ́ ní àṣálẹ́ yìí. you are there. What is it that can hinder you? wòlíì Àìsáyà sọ pé ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí. Prophet Isaiah says, seek the Lord while he may be ẹ found. pè é nígbà tó wà nítòsí Call upon yín. him while he is near. Jésù wà mí ní àṣálẹ́ yìí. Jesus is here tonight. ó wà mí láti gbàlà ní àṣálẹ́ yìí. Right here to save ó tonight. wà mí láti dá ọ mú ọ padà bọ̀ sípò ní àṣálẹ́ Right yìí. here to restore you tonight. bóyá o ti ṣáko lọ. Maybe you have gone ó ti astray. pẹ̀yìn dà. You have backslidden. ẹ̀wù ìgbàgbọ́ lásán ló gbé wọ̀. You are only putting on the cloak of ṣùgbọ́n nípa ti ẹ̀mí ó ti religion. nípa tẹ̀mí ó ti ṣòfò dànù. Spiritually, you are lost. ní àṣálẹ́ yìí Right? tó o bá darapọ̀ mọ́ àwọn tó ń wá Olúwa. You can endeavor to Jésù Kristi olùgbàlà Jesus Christ the Savior. yóò dá ìkólọ rẹ padà. He restore you. Amen. Amen. ẹ jẹ́ ká sọ pé àmín. Let's shout amen. nínú ìrere Lúùkù bákan náà In the book of Gospel, the Gospel according to St. Luke, orí kọkàndínlógún chapter 19, ó kà láti ẹsẹ̀ ìkíní. I read from verse Jésù sì 1. wọ Jẹ́ríkò lọ ó sì kọjá láàrin rẹ̀ sì kíyèsí ọkùnrin kan tí à ń pè ní Sákéwù ó sì jẹ́ olórí agbowó òde kan ó sì jẹ́ ọlọ́rọ̀. ẹsẹ̀ kẹta ó sì ń fẹ́ láti rí ẹni tí Jésù ń ṣe kò sì lè rí i nítorí ọ̀pọ̀ ènìyàn àti nítorí pé òun ṣe ẹni kúkúrú. And Jesus entered and passed through Jericho. And behold, there was a man named Zacchaeus, which was a chief among the publicans, and he was rich. Verse 3. And he sought to see Jesus, who he was, and he could not for the press, because he was of a little stature. jẹ́ kí n fi hàn àṣírí ohun tí àwọn tó ń wá Olúwa tó máa ń ṣe. Let me tell you one of the secrets of those people who seek the Lord. nígbà tó wá dàbí pé nǹkan kan fẹ́ dí wọn lọ́wọ́ láti wá Olúwa yẹn. If there is enough, if they sight an obstacle wọ́n á on wá their way, gbogbo ọ̀nà wọ́n á lo gbogbo ọgbọ́n they will devise every láti lè strategy rí Olúwa. to seek the Lord. nítorí
nítorí náà ní àṣálẹ́ yìí Therefore tonight, kò sí ẹnikẹ́ni tó ń dí ọ lọ́wọ́, nobody is kò sí òjòkòjò tó ń dí ọ lọ́wọ́, there is no rain. kò sí ohunkóhun tó ń dí ọ lọ́wọ́, Nothing hinders you. kò sí ẹnikẹ́ni tó ń dí ọ lọ́wọ́. Nobody hinders you. Ẹsẹ̀ ìkẹrin, ó sì súré síwájú, ó gun orí igi síkámórè kan kí ó bàa lè rí i nítorí yóò kọjá lọ ní àìbẹ̀. And he ran before and climbed up into a sycamore tree to see him, for he was to pass that way. Nítorí náà o ti filé rẹ sílẹ̀ ní àṣálẹ́ yìí Let your house tonight láti wá sí i. to come here. Àbí bóyá o wà nínú sitting room ẹ ní àṣálẹ́ yìí. As you, maybe you are right inside your sitting O room wà nínú now. pálọ̀ bó ṣe ń jẹun lọ́wọ́ o dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ yìí. You are in your sitting room eating now, and you are hearing Bí us. ọkùnrin yìí bí Sákẹ́ù yìí, And this Zacchaeus ó sì wá láti rí olùgbàlà. came to see the Savior. Ó fẹ́ rí i. He wanted to see the Ìwọ Savior. náà fẹ́ rí i. Today, you Mo want to fi see dá the lójú pé wàá rí olùgbàlà. I assure you, you will see A ó sì the Christ. fagilé ẹ̀ṣẹ̀ rẹ. And your sin will be Òun cancelled tonight. gan ni a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ His blood fún will cleanse ìwẹ̀nùmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ aráyé. the cleansing of the sin of mankind. Nípasẹ̀ ikú rẹ̀, Yeah, it is true, is ní that, gbogbo ènìyàn yóò di òmìnira that all men can be kúrò set nínú free ìgbèkùn èṣù, from the shackles of the ìgbèkùn devil, ẹ̀ṣẹ̀ from the àti captivity of gbogbo sin, àbájáde ẹ̀ṣẹ̀. and all his outcomes. Consequences. Ní orúkọ Jésù Kristi yìí, In the name of Jesus, ní orúkọ Jésù Kristi yìí, in the name of this Jesus, òun la fi gba àwọn agbowó òde, àwọn ọ̀tọ̀kùlú, àwọn olówó, àna ọlọ́rọ̀, òun la fi gbà wọ́n là. it is this name of Jesus that says the influential, the publicans, the stakeholders in the society and the lies. It is through this name they can be Torí saved. náà wá rí i pé ẹgbẹ́ àwọn tó ń wá Olúwa yìí ó yàtọ̀ sí àwọn ẹgbẹ́ tó wà nínú ayé. You can discover now that this category of people that seek the Lord is quite different from Torí pé all other groups in the world. ẹgbẹ́ tó wà nínú ayé, The groups in the world, wọ́n máa ń lo àlàkalẹ̀ kan náà, they have wọ́n lè lo ọjọ́ orí kan náà, maybe wọ́n lè lo ìwé ẹ̀rí kan náà, a certificate wọ́n lè lo àwọn nǹkan tó kó wọn jọ pọ̀ or some other láti fi criteria kó wọn jọ sí ẹgbẹ́ yẹn. to categorize Tí wọ́n wá rí i pé àwọn ẹgbẹ́ àwọn tó ń wá Olúwa For the wọ̀nyí, group of people that seek the Lord, ó ibikíbi náà ti lè wá, they can be found anywhere. ibikíbi ló lè jẹ́ background wọn, They are ubiquitous. They can help from any ibikíbi náà ti background. lè dẹ́ṣẹ̀ dé, They could have seen to any wọ́n length. ti lè jinlẹ̀ nínú ẹgbẹ́ òkùnkùn. They might be occultic people. A lè bí wọn sínú ẹgbẹ́ ògbóni kí bàbá wọn fi wọ́n lọ́lẹ̀ nínú ẹgbẹ́ ògbóni. They might be indigenous member of an occultic group. Ìyá wọn ti lè fún wọn ní ẹ̀mí àjẹ́. Their great grandmother could have Wọ́n lè jẹ́ olówó, They may be rich. wọ́n lè jẹ́ ọlọ́rọ̀, They may be wọ́n lè influential. jẹ́ ọ̀mọ̀wé, They may be wọ́n lè jẹ́ educated. fúrúùtù. They may be Tó o illiterate. bá wo ipò tó wà ní àṣálẹ́ yìí, Consider your bó status ti wù now. kí ipò ibikíbi tó ti bọ̀ tó jẹ́, No matter your status. ó fi dá ọ lójú wípé I assure you. ó yẹ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn tó ń wá That you Olúwa. are qualified to join the group of people that seek the Ó Lord. sì dá mi lójú nínú ọ̀rọ̀ rẹ̀. And I'm sure Ó ní kò sí ẹnikẹ́ni that nobody ẹnikẹ́ni láti ibi kíbi, from anywhere, èèyàn dúdú ni, whether èèyàn black, pupa ni, whether white, ọmọ Èkìtì ni, or is from Ekiti, ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni, or from Osun, káàkiri gbogbo àgbáyé. anywhere, any corner of the Ó world, ní kò sẹ́ni tó wá sí ọ̀dọ̀ òun, nobody that comes to the kò Lord, sẹ́ni tó wá sí ọ̀dọ̀ rẹ̀, nobody that comes kò to the sẹ́ni tó Lord, wá olùgbàlà yìí, nobody that kò tries sẹ́ni to tó seek wá the Olúwa Lord, yìí, nobody that seeks the Lord, tóun yóò tanù bó that ti he wù will kó rí, reject or cast away, no matter bó ti what, wù kẹ́ni yẹn rí, no matter how that person is, bóyá ó kúrú ni, maybe he's short, bóyá ó ga ni, or he's tall, bóyá ó pẹlẹbẹ maybe ni, he's thin, bóyá ó sanra ni, or he's fat, bóyá ọmọdé ni, maybe he's young, bóyá àgbà ni, or old, bóyá arúgbó ni, maybe he's bóyá ó aged, tẹ̀ tí ń kú lọ. or maybe he's a Ó ní kò child. sí ẹnikẹ́ni He said, tó lè wá sí ọ̀dọ̀ rẹ̀ tí òun yóò tanù bí ó ti wù kó rí. that he will cast Ní away. àṣálẹ́ yìí, bí ó ti ń darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn tí ń wá Olúwa, As you join the group of people that seek the Lord, wàá rí Olúwa, you will see him. wàá sì rí ìgbàlà You will rẹ̀, find him. You will receive wàá di salvation. òmìnira ní orúkọ Jésù Free Kristi, tonight in Jesus' wàá name. gba ìgbé ayé ọ̀tún ní orúkọ You Jésù will receive Kristi. power to begin to Nígbà live tó a bá new life wọnú tonight in Jésù Jesus' Kristi, name. As you come into Jesus, tí Jésù Kristi wọnú ayé rẹ̀, Christ enter into your life. ohun àtijọ́ á kọjá lọ, All things will pass away. ohun àtijọ́ á kọjá lọ, All things will pass ohun away. gbogbo á sì di tuntun. And everything about you will Eléyìí ló mú become mi lọ sí ipa kejì ìwàásù yìí. second aspect now. Òun náà ní èrè àwọn tó wá olùgbàlà. This is the dividend of those who seek the Lord. Èrè àwọn tó wá olùgbàlà. Dividends of those who seek the Mo Lord. kà fún ọ nípa Nikodémù ṣáájú. I've read about you about Mo kà fún ọ nípa Sákẹ́ù ṣáájú. about Zacchaeus. Gbogbo àwọn èèyàn wọ̀nyí, These people,
wọ́n rí ìgbàlà. They receive salvation. Wọ́n rí àlàáfíà Ọlọ́run gbà sínú ọkàn wọn. They obtain the peace of God into their hearts. Gbogbo ìdẹ́lẹ́bi ọkàn. All the condemnations. Èyí tó wà nínú ayé ọkùnrin Sákéù. With Zacchaeus. Sákéù nígbà tirẹ̀. Zacchaeus during his time. Tó bá ń lọ bí iṣẹ́. As he was going to work. Á múra bí mo ṣe múra He yìí. would dress corporately. Ó dàbí akọ̀wé owó. He was a financial secretary. Á lọ síbi iṣẹ́. He will go to work. Ìgbọ́n nígbà tó bá padà dé láti ibi iṣẹ́. While coming back from work. Gbogbo ara ẹ̀. All his body. Gbogbo ara Sákéù. All the body of Zacchaeus. Kìkì owó ni. It was money. Inú okùn ọrùn ẹ̀ gan. Even his Á time. to owó síbẹ̀. He would have hid some money. Àpò ìbàdí á to owó síbẹ̀. Back pocket money. Ìbọ̀sẹ̀ á to owó síbẹ̀. Inside the socks money. Agbádá àti òkè yẹn á to owó síbẹ̀. Cloak or suit or whatever you call it is money. Àpótí abẹ́nú á to owó síbẹ̀. All the inner pockets everywhere is touched. Ṣùgbọ́n nígbà tí Sákéù bá olùgbàlà pàdé. When Zacchaeus came across Ẹ ké hallelujah. Hallelujah. Ẹ ké hallelujah. Hallelujah. Nígbà tí ògbólógbò olè yìí tó bá Olúwa pàdé. When this treacherous thief Mi ò mọ bí tó ti came across tí wọ́n ti lè Jesus, jalè dé o. I don't know how tricky. Mi ò mọ iye ìgbà tó ti tẹ kọ̀ǹpútà tó ti gbá mílíọ̀nù àwọn ẹni ẹlẹ́ni tó ti kó sínú àṣùwọ̀n owó I tirẹ̀. don't know how much and how many instances wherein you have pressed computer to siphon people's money and steal. Níbi tó lówó dé lónìí. As rich as you are tonight, Ó ṣe ṣe kó jẹ́ pé owó tirẹ̀ ó dàbí change nínú owó Sákéù. it might be possible that your money is not into Ṣùgbọ́n Sákéù gba ayọ̀ ìgbàlà. Zacchaeus received the joy of Lónìí ìwọ náà salvation. wàá gba ayọ̀ ìgbàlà. You receive the joy of salvation. Mo ní wàá gba ayọ̀ ìgbàlà. So tonight you receive the joy of salvation. Sákéù wà. Zacchaeus came. Ó ní gbogbo ohun ìní mi. He said, all my possessions, Ó ní mo dá sí ọ̀nà mẹ́rin. I divide it to Ó four. ní mo fi apá kan fún àwọn aláìní. One fourth of it Ó to ní bá sì the fi poor. ipá gba ọkọ lọ́wọ́ And ẹnikẹ́ni. if I've extorted Ó ní anybody, mo dá padà lọ́nà ìlọ́fọ̀. I restore it double fold to the Sákéù person. wá rí wípé Zacchaeus discovered ayọ̀ tó wà nù Kristi that Jésù. the joy in Christ Jesus Ó ju ayọ̀ yìí pé akọ́rọ̀ ayé jọ lọ́dọ̀ is far ìbùrú. beyond the riches of the world, especially Ẹnìkan yóò gba ayọ̀ ìgbàlà ní àṣálẹ́ yìí. Somebody will receive the joy of salvation tonight. Ayọ̀ ìgbàlà rẹ tó ti sọnù. Your joy of salvation that is Ọlọ́run á lost, mú bọ̀ sípò ní the àṣálẹ́ Lord will yìí. restore it to you tonight. Ìwọ tó ò tí ì dẹ́ni ìgbàlà. You, Tí ìdálẹ́bi ọkàn. Ìdálẹ́bi ọkàn. Ìdálẹ́bi ọkàn. Ní gbogbo ìgbà tó bá kanlẹ̀kùn ẹ. anytime they knock at your Ẹ̀rù á door, máa bà ẹ́ you are ní. afraid. Torí bó ti ṣẹlẹ̀ nígbà kan rí. Because it happens Wọ́n ṣe sometimes. kanlẹ̀kùn ẹ báyẹn. They knock your Wọ́n lọ pé door. má sọ ohunkóhun o. They say, don't say anything. Tó bá sọ ohunkóhun. Because you say A anything, máa lòdì sí ọ nílé it can ẹjọ́. be used against you in the law court. Bẹ́ẹ̀ ni bó ṣe fọwọ́ gbá ìyàwó nìyí. And Wọ́n ní he ọ̀gá wa DPO wọ́n fẹ́ rí ẹ. said the DPO says he wants to see Gbogbo you. ìgbà ṣáá ló máa ń lálàá tí àyàrá máa já tí wọ́n máa rí i pé wọ́n fẹ́ wá gbé ẹ, wọ́n fẹ́ wá mú ẹ, wọ́n fẹ́ wá kó nǹkan sí ẹ All lọ́wọ́. the dreams you have is that they are after you. They want to come and arrest you. Nígbà tí Sákéù tó bá Jésù pàdé, Zacchaeus came across Jesus. èrè àkọ́kọ́ ni wípé adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ The jì. first dividend is that he received forgiveness. Gbogbo from his sins. ìdálẹ́bi ọkàn rẹ̀, All his gifts ó àmúkúrò. was removed. Fúnra rẹ̀ ló bẹ̀ sí ṣe àtúnṣe. Nobody thought Eléyìí mi ò fẹ́, eléyìí mi ò He fẹ́. said, I don't Mo want. fẹ́ àlàáfíà. I want gift. I Mo want fẹ́ peace. ìrètí ayérayé. I want eternal Mo hope. fẹ́ ayọ̀ ìgbàlà I nínú want ọkàn the mi. joy of salvation in my heart. Nítorí náà, Therefore, Sákéù rí èrè wíwá Olúwa. Zacchaeus received the dividend of seeking the Bẹ́ẹ̀ Lord. náà ni Níkódémù. So also Ó Nicodemus gba ìdáríjì. received Ó gba òmìnira. forgiveness. He Ó gba received ìdáláre. freedom. He received Lónìí gbogbo nǹkan wọ̀nyí tí mo kà yìí lọ́fẹ̀ẹ́ lọ́lọ́run fi fún ni. All these ones I've mentioned, they are given to God, they are given to people by God freely without any price. Àwọn èrè wọ̀nyí kò jọ àwọn èèyàn tó wà náà ayé kò jọ wọ́n lójú. All these dividends, the people of the world, they don't know Torí the pé value. àwọn ayé wọ́n fẹ́ràn ohun ti ara. Because they delight in fleshly things, Àwọn nǹkan tá a lè fojú rí. ephemeral things, things Àwọn nǹkan tó máa mú kán ruga. things that can gratify Àwọn nǹkan tí àwọn èèyàn máa fi máa sà wọ́n ní méje mẹ́sàn-án. things that will attract the praise of men. Àwọn nǹkan tó yẹ pé tó bá ti bọ́lẹ̀ tá gbéra wọn bó ṣe máa gbéra wọn táwọn ẹ̀ máa sọ pé ta lẹ́ni yẹn. Things that will gratify their ego, so that anytime they are passing, people will be inquiring about them. Ìgbéraga nínú òfo. Vanity, Nínú pride, asán. nothing in vanity. Tó yẹ pé pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe yẹn. With all that they Kò are sí done, ìbàlẹ̀ ọkàn. there is no Kò rest of sí mind. ayọ̀. Kò sí àlàáfíà nínú ayé wọn. Kò sí àlàáfíà nínú ilé wọn. Peace in Mo tó bá lè family. darapọ̀ ní àṣálẹ́ yìí. If you can come to Jesus, Mọ ẹgbẹ́ àwọn tó ń wá Olúwa. you can join the group of people that seek the Lord. Orí ara rẹ̀ sílẹ̀. You will humble yourself. Ó sọ pé ìwọ ni Sákéù. You will not say, I am Zacchaeus. Accountant general. I'm the accountant general. Don't you know me? Tó o mọ̀ mí ni. Don't you know me? O ò ní sọ bẹ́ẹ̀. You won't say that. Nítorí pé òun wá Olúwa. Because you are seeking the Tó Lord. sọ pé èmi ni Níkódémù. You will not say, I'm Nicodemus. I am senior.
Apostle, evangelist, pastor and reverend, overseer, Nicodemus. Èmi adarí ẹ̀sìn, bíṣọ́ọ̀bù, ẹni ọ̀rọ̀, alábòjútó, alákòóso àgbà, alàgbà jùlọ, Nicodemus. Tó bá lè rí ara rẹ sílẹ̀. If you can humble Tó ń wá yourself Olúwa bí àwọn èèyàn wọ̀nyí. and seek the Lord just like these people, Ó dájú wípé èrè rẹ̀ yóò jẹ́ tirẹ̀. you will receive the reward. Ìwé wòlíì Àìsáyà orí karùndínní àádọ́ta 45. Isaiah chapter 45. Àìsáyà orí karùndínní àádọ́ta. Isaiah chapter 45. Mo kà á láti ẹsẹ̀ ìkọkàndínlógún. I read from verse 19. Ẹsẹ̀ ìkọkàndínlógún. I read from verse 19. Èmi kò sọ̀rọ̀ ní ìkọ̀kọ̀ ní ibi òkùnkùn ayé yìí. Èmi kò wí fún irú àwọn ọmọ Jákọ́bù pé ẹ wá mi lásán. Èmi Olúwa ni ó ń sọ òdodo. Mo sì fi nǹkan wọ̀nyí tí ó tọ́ hàn. I have not spoken in secret in the dark places of the earth. I have not said unto the seed of Jacob, seek ye me in vain. I, the Lord, speak righteousness. I declare things that are right. Ọlọ́run sọ níyìí wípé èmi kò wí fún irú àwọn ọmọ Jákọ́bù yìí pé ẹ wá mi lásán. I haven't called the seed of Jacob to seek me in vain. Ìyẹn túmọ̀ sí pé tó o bá wá Olúwa. Which implies that if you seek the Lord. Ìyẹn túmọ̀ sí pé tó o bá kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Which implies that if you forsake your sin. Ìyẹn túmọ̀ sí pé tó o bá ṣe ó dìgbò ṣe sí ayé. It implies that if you can say Bible to the Tó o Lord. fi ẹgbẹ́ akílọ́kọ ó ṣe sílẹ̀. And you forsake the group of people. Tó o fi ẹgbẹ́ àjẹ́ sílẹ̀. Tó o fi ẹgbẹ́ olè sílẹ̀. The gang of thieves. Tó o fi ẹgbẹ́ àwọn oníjìbìtì tó o fi sílẹ̀. You leave the gang of fraudsters. Tó o fi ẹgbẹ́ àwọn abọ̀rìṣà sílẹ̀. You forsake the gang of idolaters. Tó o fi ẹgbẹ́ àwùjọ àwọn tó ń wẹ̀ létí odò tó o fi sílẹ̀. You forsake the gangster of those people that go to the river to do a lot of petty things. Ìwọ ló máa di àmùrè. You will now guide your Lord. Lórúkọ wòlíì. Disguised as a prophet. Obìnrin ni ẹ wòlíì obìnrin. You are a prophetess. Ìwọ ni wàá máa wẹ ọkọ ọlọ́kọ létí odò. And you will be bathing for another person's husband by the riverside. Ní aago méje àṣálẹ́, aago méje àbọ̀ At àṣálẹ́. 7 p.m. Tí wàá máa wẹ̀. You will be bathing for another man's husband. Tí ìwọ tó ti wà lọ́run àpáàdì. You are already on hell. Tó tún fa ènìyàn lọ sí ọ̀run àpáàdì. You are drawing another person to hell. Tó o bá lè fi àwọn ẹgbẹ́ wọ̀nyẹn sílẹ̀. Forsake all. Tó o bá lè kúrò nínú òkùnkùn. You can forsake darkness. Tó o bá lè kúrò nínú ìtànjẹ. You can forsake deceit. Tó o bá lè kúrò nínú gbogbo àwọn nǹkan jẹ́jẹ́ pé àwọn èèyàn fi ń tara wọn jẹ́ ní ayé You can yìí. forsake all those things where with people. Tí o wá sí ọ̀dọ̀ olùgbàlà. Ohun tó dá mi lójú ni wípé Very sure that Jésù yóò gbà the ọ́. Lord will receive you. Jésù yóò tún ayé rẹ ṣe. Receive you and mend your life. Jésù yóò yí ayé rẹ padà. Jesus will renew your life. Nínú Mátíù orí kẹfà In Matthew chapter 6, ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. verse 23. Ó ní ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Ó ní gbogbo nǹkan wọ̀nyí ni a sì fi kún un fún yín. Seek ye first the kingdom of God and his righteousness, and all these things shall be added unto you. Àwọn èèyàn mélòó ló ń wá Olúwa ní àṣálẹ́ yìí? Many people are seeking the Lord tonight. Àwọn èèyàn wá nǹkan tí asán ayé. People seek ephemeral things of this world. Àwọn èèyàn lépa nǹkan tí ò lè tọ́jọ́. People look for things that are ephemeral in nature. Àwọn èèyàn wá nǹkan tó máa ṣekú pa wọ́n. People seek things that will destroy them. Àwọn èèyàn wá nǹkan tó máa kó bá wọn. People seek things that will destroy their lives. Ìwọ ọmọdé wẹ̀kàn yá ni mọ́tò kò mí náà. You say, you this side, why can't you buy me a car? Iṣẹ́ wo lọmọ yẹn ń ṣe? But the question is, what the work of? Tó sọ wípé ọ̀rẹ́ nìyẹn. He said, that's your Ó friend. ti gbé ọkọ̀ bọ̀kìnì, ó gbé wá fún ìyá He's ẹ̀. riding an exotic car. He even bought for his mother. Ìwọ dẹ̀ nìyẹn, kò sí nǹkan tó ń ṣe fún mi. And here you are. You have not bought anything for me. Iṣẹ́ wo lọmọ yẹn ń ṣe? But the question is, what the Ìyá work tó of that gba child? ọkọ̀ bọ̀gìnì lọ́wọ́ ọmọ tí ò parí ilé ẹ̀kọ́, iṣẹ́ wo lọmọ yẹn ń ṣe? A mother that a dropout child bought an exotic car for. There is a big question. Irú àwọn ìyá bẹ́ẹ̀ ó yẹ ká fi páńpẹ́ òfin ọlọ́pàá ká fi gbé wọn. Such mothers are supposed to be arrested Nítorí bí àwọn ló ń ti àwọn ọmọ wọn lẹ́yìn because they are the one inducing those láti children máa ṣe iṣẹ́ ibi. to do evil. Bóyá ìwọ ló wà bẹ́ẹ̀ lónìí, Maybe you are there. ó wà nínú ìjọ. You are in the church. Yorùbá ní ẹni tó gbépo lókè òun kọ́ ló lè. The Yoruba they says even the person that goes to steal is not the only thief, Ṣùgbọ́n ẹni tó yẹ pé ó gbà á sílẹ̀. but somebody that aids or abets that thief. Ìwọ tó jọ̀wọ́ àṣùwọ̀n owó rẹ ní báǹkì pé kán máa sanwó owó ibi, owó olè, owó jìbìtì kán máa san sínú àṣùwọ̀n owó rẹ. You that release your bank account for them to be remitting the proceeds of fraud into that your bank account. O nílò àti ronúpìwàdà ní àṣálẹ́ yìí. You need repentance Ní as well. kíákíá o gbọ́dọ̀ wá olùgbàlà ní àṣálẹ́ yìí. Urgently, you need Kó má to bàa seek the pẹ́ jù Lord. fún o gbọ́dọ̀ wá olùgbàlà ní So that àṣálẹ́ it will yìí. not be too late for you. You Torí must náà seek him tonight. ní àṣálẹ́ yìí This night, ní
nítorí kó má bàa jẹ̀bi. so that you will not be condemned. kó má bàa kábàámọ̀. so that you will not regret. o gbọ́dọ̀ wá olùgbàlà. You must seek the Lord. jẹ́ kí n sọ fún ohun tí àwọn èèyàn wá nú ayé Let lónìí. me tell you some things that people seek after in the wọ́n world. wá àwọn nǹkan ti ara. They look for carnal things. wo Róòmù orí ìkíní ẹsẹ̀ ìkejì-dín-ní-ọgbọ̀n. Romans chapter 1 verse 29. ó ní àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìrọ̀ Ọlọ́run nínú ìmọ̀ wọn. wọ́n ti sọ̀rọ̀ ìsìn wọ́n á ní ọ̀rọ̀ kìíní ẹlòmíràn ní ẹ má tẹ̀ sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ mo ti mọ̀ ẹ máa lọ ẹ sáà máa lọ afẹ́bá yín sọ̀rọ̀ ẹ sáà máa lọ. Bíbélì gbé nítorí wọ́n ti kọ̀ láti gba ẹ̀rù Ọlọ́run nínú ìmọ̀ wọn. ó ní Ọlọ́run fi wọ́n fún iyè ríra àti ṣe ohun tí kò tọ́. wọ́n kún fún àìṣòdodo gbogbo àgbèrè ìkà ojúkòkòrò àrankàn. àwọn kún fún ìlara ìpànìyàn ìjà ìtànjẹ ìwà búburú àti àfi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́. Verse 29. And even as they did not like to retain God in their knowledge, there are some people in this world, they are ready for anything you want to see. But when they discover that you are coming to them with Jesus, with the message of Jesus, you go, oh, it is that religious stuff you are coming to me with. I know, before you talk, I know where you are going. In fact, I know the point you are trying to make. They are simply not interested. And that is exactly what the Bible is saying here. That as even as they did not like to retain God in their knowledge, what happens? God gave them over to a reprobate mind to do those things which are not convenient. Be filled with all unrighteousness, fornication, wickedness, covetousness, maliciousness, full of envy, murder, debate, deceit, malignity, whisperers, backbiters, haters of God, despiteful, proud, boasters, inventors of evil things, disobedient to parents. Hébérù orí ìkọkànlá. Hebrews chapter 11. ẹsẹ̀ ìkẹfà. Verse 6. ó ní ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú nítorí ẹnikẹ́ni tí ó bá ń tọ̀ Ọlọ́run wá kò lè ṣaláìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tó fi ara balẹ̀ wá. But without faith it is impossible to please him, for he that cometh to God must believe that he is, and that he is a rewarder of them that diligently seek him. ìyẹn túmọ̀ sí pé tó bá fara balẹ̀ wá Olúwa ní àṣálẹ́ yìí. This implies that if you can diligently seek the Lord tó o kánjú. you are not in hurry. tó o wo ẹ̀rọ ìléwọ́ ẹgbẹ́ ẹnìkan ló ń pè mí yìí. You are not looking at your answer that tó o wo ojú ọjọ́. You are not looking at the weather. nígbà tí àǹfààní ṣí sílẹ̀ fún ọ pé kó o nawọ́ rẹ sókè. When there is an opportunity for you to àbí kó o wá síwájú pẹpẹ. by raising up your hand and coming before ká gbàdúrà fún ọ. so that you can be prayed for. kọ́lọ́run kó dáríjì ọ́. So that God might kí a yọ orúkọ rẹ kúrò nínú ìwé ìyà. and your ká kọ sínú ìwé ìyè. name from the book of hell to the book of life. kó o lè di ọmọ Ọlọ́run So nítòótọ́. that you can become a child of God. ó ní àwọn tó bá farabalẹ̀ wá. Say those who diligently ó ní òun ni olùṣẹ̀san fún wọn. is a rewarder of such. ní àṣálẹ́ yìí This night, ojúlówó ìgbàlà wà ní àrọ́wọ́tó. there is the new salvation. ìdáláre pátápátá wà ní àrọ́wọ́tó. There is complete justification for you. ìdáríjì wà ní àrọ́wọ́tó. There is forgiveness for you. nígbà tó tó ìtòrí ká tán nínú tẹ́ḿpìlì. You got to time at the temple. Jésù Olúwa nínú Lúùkù orí ìkẹrin. Jesus Christ in the book of Luke chapter 4 ó ka ọ̀rọ̀ yìí sí etí àwọn olùgbọ́. read these words to his audience. nínú Lúùkù orí ìkẹrin Luke chapter 4. ẹsẹ̀ ìkejì-dín-ní-ogún. Luke chapter 4 verse 18. ó ní ẹ̀mí Olúwa ń bẹ lára mi nítorí tó fi àmì òróró yàn mí láti wàásù rere fún àwọn òtòṣì. To preach the gospel. ó ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnújẹ́. He has sent me to heal the broken heart láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn. and to preach deliverance to the captives. ìtúríran fún àwọn afọ́jú. The discovering of sight to the àti blind. láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́ lọ. To release those who are bruised. ní àṣálẹ́ yìí Tonight, bóyá o ti fọ́jú maybe you are blind. nípa ti ara Physically. tàbí o fọ́jú nípa Or you are tẹ̀mí. spiritually blind. Jésù kéde níyìí Jesus pé proclaims here ìtúríran wà fún àwọn that there afọ́jú. is covering of sight for the blind. bóyá o wà nínú ìdè kan Maybe you are in a captivity. àjàgà ayé rẹ ti pòrúurú. Your life is ní àṣálẹ́ yìí tonight. Jésù sọ fún ọ pé ìdásílẹ̀ àti ìtúsílẹ̀ yóò wà. says there is freedom for you. nítorí náà ní orí òkè yìí Therefore, right at this on this mountain, Bíbélì pé ìwà mímọ́ yóò the wà Bible says there will be Holy Ghost, ìtúsílẹ̀ yóò sì wà. deliverance. ó ní àwọn ọmọlé Jákọ́bù The house of yóò sì gba ìní wọn. possess their possession. àṣálẹ́ ni àṣálẹ́ náà. Tonight is your night. mo ní àṣálẹ́ ni àṣálẹ́ This náà. night is that night. àṣálẹ́ ni àṣálẹ́ This ìwòsàn rẹ. night is the night of your. torí pé ó ní tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run ṣáájú First seek the kingdom of God àti òdodo rẹ̀. and His righteousness. ó ní àwọn nǹkan ìyókù Say all other things a ó fi kún fún ọ. shall be added. ẹ jẹ́ ká di ojú wa ká tẹrí wa bá. Close our eyes and bow our head.
gates. di ojú rẹ kó tẹrí rẹ bá. Close your eyes and bow your Ní head. àṣálẹ́ yìí, This night, gbogbo àwọn èrè wọ̀nyí, all these rewards, àwọn ìbùkún wọ̀nyí, all these blessings, àti iṣẹ́ ìyanu ọ̀pọ̀lọpọ̀, all these miracles, àwọn nǹkan tó fẹ́ nínú ọkàn rẹ, all things you desire, òun lọ́lọ́run ṣetán láti ṣe o. the Lord is ready to do. Ṣùgbọ́n ìgbésẹ̀ àkọ́kọ́, But there is a step, òun náà ni láti kọ́kọ́ wá Jésù and that step is to seek the Lord àti òdodo rẹ̀. and His righteousness. Òun láti wá Jésù You must seek Jesus àti ìgbàlà rẹ̀. and His salvation. Òun ni ohun àkọ́kọ́. That is the very first thing. Nítorí náà a ò lè fi ohun àkọ́kọ́ ká fi ṣe ohun ìkẹyìn. Something you cannot misplace priorities. Fi ojú rẹ kí o bẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀. You need to close your eyes now and talk to God. Olúwa, mo ń wá ọ fún ìgbàlà ọkàn mi. Lord, I'm seeking you for the salvation of my soul. Olúwa, mo ń wá ọ nígbà tó wà nítòsí. Lord, I'm seeking you because you are. Ní àṣálẹ́ yìí, Olúwa, mo ń wá ọ. Lord, I'm seeking you. Jésù ọmọ Dáfídì, ṣàánú fún mi. Jesus, son of David, Ẹ̀ṣẹ̀ mi ti pọ̀ jù. I see Satan. Gbogbo àìṣedédé mi, Olúwa dáríjì. Forgive me of all my transgressions. Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Forgive me my sins, Kí Lord. gbogbo ojú kó wà ní dídì. All eyes be closed. Rí dájú pé o gba àdúrà yẹn. Sure that you pray. Bóyá o ti ṣáko lọ. You have gone astray. Ó ti sọnù. Ó ti sọ ìgbàlà rẹ nù. Kò sí ìwé tó a fi wọ ìjọba Ọlọ́run. The passport where you can enter into heaven is lost. Nítorí náà sọ fún Ọlọ́run. Pray, therefore. Ṣàánú fún mi ní àṣálẹ́ yìí. God have mercy on me Ó tonight. wá ìmúpadàbọ̀ sípò. I need restoration. Mo ẹlẹ́ṣẹ̀ ni mí. I'm a sinner. Bí Sákẹ́ù ni mí. I'm like Bí Nikodémù ni mí. like Nicodemus. Bí ẹgbẹ́ àwọn Gíríkì ni mí. I'm like Christians. Olúwa dáríjì mi ní àṣálẹ́ yìí. Mercy on me and forgive me tonight. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run. Confess your sins to God. Nítorí pé ó ní tí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. If you confess our sins, Ó ní olódodo àti olódodo ni òun. He is faithful Láti and just. dárí ẹ̀ṣẹ̀ jì wá. Forgive. Tálẹ́ni náà tó ń wá ìdáríjì ní àṣálẹ́ yìí. That person seeking forgiveness. Tó bá jẹ́ ìwọ náà tó ń wá ìdáríjì ní àṣálẹ́ yìí. If you are, Jọ̀wọ́ gbé ọwọ́ rẹ sókè. raise up your hand. Torí ìdáríjì ń bọ̀ ní ọ̀dọ̀ ẹ ní àṣálẹ́ yìí. Just forgive. Gbé ọwọ́ yẹn sókè. Gbé ọwọ́ yẹn sókè láti gba ìdáríjì ní àṣálẹ́ yìí. So that you might obtain forgiveness. Jésù Olúwa wà ní àṣálẹ́ yìí. Jesus is here. Ó ṣetán láti dáríjì ọ́. He's ready to Pé Olúwa, I say, mo Lord, fẹ́ fi ọkàn mi fún ọ. I give you my Mo fẹ́ fi ayé mi fún I ọ. want to give you my Gbé life. ọwọ́ rẹ sókè. Raise up your hand. Lẹ́yìn náà màá gbàdúrà fún ọ. I will pray. Níbikíbi tó bá wà. Níbikíbi tó ti ń gbọ́ ohùn mi. Ní lọ́wọ́lọ́wọ́ báyìí. Now, Nígbà tí Jésù wà nítòsí. Gbé ọwọ́ yẹn sókè. Pé Olúwa èmi nìyí. I say, Lord, Olúwa èmi nìyí. Lord, I'm Èmi ni right. ẹni náà. Lord, I'm the best. Èmi ni ọkùnrin náà. That man. Èmi ni ọmọ náà. That child. Èmi ni obìnrin náà. Tó ń fẹ́ ìgbàlà ní àṣálẹ́ yìí. Messiah. Gbé ọwọ́ rẹ sókè. Kò sí ìtìjú níwájú Olúwa. You know you have. Ó ní olùgbàlà. Kò sí ẹlòmíràn lẹ́yìn rẹ̀. Gbé ọwọ́ yẹn sókè. Bẹ́ẹ̀ ni gbé sókè. Ó ń sọ fún yín pé ó ń sọ fún jẹ́wọ́ fún yín pé mo gbà ọ́ ní àṣálẹ́ yìí. Raising your hands up implies that you publicly accept Jesus tonight. Mo di tìrẹ ní àṣálẹ́ yìí. I'm yours tonight. Mo di ọmọ Ọlọ́run ní àṣálẹ́ yìí. I've become a child Mo of kó mi ẹgbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ ní àṣálẹ́ I yìí. leave the company of sinners Mo kó tonight. mi ẹgbẹ́ àwọn apànìyàn ní àṣálẹ́ The yìí. company of murderers tonight. Olúwa gbà mí. Lord, accept me. Èmi ni ẹni náà. I'm the one. Dáríjì mí. Dáríjì mí. Forgive me. Pa gbogbo ẹ̀ṣẹ̀ mi rẹ́. Wipe away my Láti ìsinsìnyí lọ. tonight. Olúwa kọ orúkọ mi sínú ìwé ìyè. Tó bá ń gbé ọwọ́ rẹ sókè. Raise up your Máa gbàdúrà yẹn tọkàntọkàn. Ní Olúwa látòní yìí lọ. Bóyá ọdẹ wà ní ojú ń tì ẹ́. Láìnú ẹ kó gbàdúrà sọ fún Ọlọ́run. Open your mouth and Gbàgbé nípa ìtìjú. Kó o lè wọ ìjọba Ọlọ́run ló ṣe pàtàkì. Ó yá gbàdúrà yẹn sọ fún Ọlọ́run. Olúwa lónìí mo kọ ẹ̀ṣẹ̀ mi sílẹ̀. forsake my Mo sins. kábàámọ̀ àwọn ìrìn tí mò ń rìn I tẹ́lẹ̀. regret of all my sins. Mo sọ pé ó dìgbò ṣe sí àwọn ẹgbẹ́ búburú tí mo wà tẹ́lẹ̀. Mo tẹ́wọ́ gba ìdáǹdè tó fi mú mi lọ́fẹ̀ẹ́. I accept this free Mo tẹ́wọ́ gba ìdáríjì tó fi mú mi ní I ọ̀fẹ́. accept this free Mo salvation. tẹ́wọ́ gba òmìnira tó fi mú mi ní I ọ̀fẹ́. accept this free. Bá Olúwa sọ, bá Olúwa sọ, bá Olúwa sọ. Ó ní òun ní olùsẹ̀san àwọn tó farabalẹ̀ wá. Jẹ́wọ́ ẹ̀ fún Ọlọ́run. Gbogbo ẹ̀ṣẹ̀ tó bá lè rántí máa sọ fún Ọlọ́run. Many sins that you Mo ti ṣe léyìí, mo ti ṣe léyìí, mo ti ṣe tán, mo ti ṣe tán. Olúwa dáríjì. Ìwọ ló sá ṣèlérí pé wàá dáríjì mí. promise to forgive Olúwa dáríjì mí ní àṣálẹ́ yìí. me tonight. Olúwa dáríjì mí ní àṣálẹ́ yìí. Ní orúkọ Jésù tí kì í kùnà ní agbàdúrà. We pray. Kí gbogbo èèyàn sọ pé àmín. Let everyone say amen. Kí gbogbo èèyàn sọ pé àmín. Amen. Bíbélì sọ ní àṣálẹ́ yìí. Bible says tonight. Bí
wípé ayọ̀ ń bẹ ní ọ̀run. There is joy in heaven. Lórí ẹlẹ́ṣẹ̀ kan. Over a single sinner, one sinner. Tó ronúpìwàdà. That repents. Lórí ẹlẹ́ṣẹ̀ kan ṣoṣo. Just one. Tó ronúpìwàdà. That repents. Mo láyọ̀ láti kéde fún ọ ní àṣálẹ́ yìí. Gladly announce this to you tonight. Ayọ̀ púpọ̀ ń bẹ ní ọ̀run. That there are a lot of joys in heaven tonight. Lórí àwọn tó ronúpìwàdà ní àṣálẹ́ yìí. All those people repenting Ẹ tonight. ké hallelujah. Ẹni ké ké hallelujah. Mo fẹ́ gbàdúrà báyìí. I want to pray now. Ẹ jẹ́ ká dúró, ẹ jẹ́ ká padà síbi tá a wà tẹ́lẹ̀. Let's go back to our seat. Kí olúkúlùkù di ojú báyìí, kẹ́nikẹ́ni má ṣe ṣe ohunkóhun. Let all lights be closed. Kẹ́nikẹ́ni má ṣe kọ There ohunkóhun. should be no activity. Kẹ́nikẹ́ni má ṣe ṣe ohunkóhun. No activity now. Kí ojú kó wà ní dídì. All lights must be Mo closed. fẹ́ gbàdúrà I want to pray. fún gbogbo ọkàn. All Èyí tó ronú padà ní repenting àṣálẹ́ yìí. tonight. Gbogbo ọkàn. All souls. Èyí tá a ti pàṣẹ wọ́n yọ̀ ní ọ̀run ní àṣálẹ́ yìí. Heavens are rejoicing over now. Bàbá ní orúkọ Jésù. Father, in the name of Jesus, Mo dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ. I thank you for your Ọ̀rọ̀ word, rẹ iye ni. your words of Ó life. ní ẹ̀mí ní ìyè sísí ní pẹ̀lú. These words are spirit and their life. Nípasẹ̀ ọ̀rọ̀ yìí, Through these words, a fi dá wa lójú wípé we are sure tí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, that if we confess olóòtítọ́ àti olódodo ni òun láti dáríjì. Olúwa gbàdúrà ní àṣálẹ́ yìí. Lord, I pray to Gbogbo àwọn tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, those people tó fi confessing their sins. tọkàntọkàn wá Olúwa, In their heart, they are seeking the Lord. tó ké pe Olúwa, Calling upon the Lord. tó bẹ̀rẹ̀ fún ìdáríjì. Asking for forgiveness. Bàbá ẹ dáríjì wọn ní orúkọ Jésù. In Jesus' name. Ẹ̀yin ni ẹlẹ́jẹ̀ tó ń pa ẹ̀ṣẹ̀ rẹ́. Your blood cleanses away sin. Wá lu ẹ̀jẹ̀ rẹ ní àṣálẹ́ The yìí. blood of Jesus Ẹ̀jẹ̀ Christ. ìràpadà rẹ ní àṣálẹ́ yìí. Kó o fi pa gbogbo ẹ̀ṣẹ̀ wọn àtẹ̀yìnwá ní orúkọ Jésù. Sins of these people, Lord, in Olúwa Jesus' name. gbàdúrà Lord, I pray. láti ìsìn yìí lọ. Right from now. Agbára máa lọ, má dẹ̀ṣẹ̀ mọ́. Ẹ gbé wọn ní Into the orúkọ Lord, in Jésù. Jesus' name. Olúwa ni mo dúpẹ́ torí pé ti Lord, I dáhùn. thank you because of answered. Ní orúkọ Jésù Kristi olùgbàlà ní gbogbo àdúrà. In Jesus' mighty name, we pray. Kí gbogbo èèyàn kó sọ pé àmín. Let everyone say amen. Fún àwọn tó ń fayé wọn fún Jésù ní àṣálẹ́ For yìí. those giving their lives to Jesus tonight, Mo fẹ́ sọ fún ẹ pé kò tán síbẹ̀. I want to tell you that that's it. O ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti fi ara rẹ hàn fún àwọn ọmọ Ọlọ́run. You have the opportunity of identifying Fún àwọn adarí for leaders, láti tọ́ ọ sọ́nà. so that the leaders will guide you. Láti kọ́ ẹ ní ẹ̀kọ́. They will counsel you and teach you. Láti ràn ọ́ lọ́wọ́. They will help you. Eléyìí sọ̀rọ̀ pé wọ́n fẹ́ mú mi lọ sí ìjọ wọn. It's not a matter of trying to Nítorí influence you to náà. the church. Therefore, Jẹ́ kí ìpinnu yìí let this jẹ́ decision kó wà bẹ́ẹ̀. remain Kó o sì máa rìn nínú ìmọ́lẹ̀ and walk constantly in the night. láti ìsinsìnyí lọ. Right from now. Ẹ kí hallelujah. Ní Hallelujah. wákàtí yìí, This hour, ó rọ olúkúlùkù wa láti dé lórí ẹsẹ̀ I wa. want all of us to get up on our feet. Nítorí pé Ọlọ́run fẹ́ pín èrè ní àṣálẹ́ God yìí. want to give rewards. Èrè fún àwọn tó ń wá olùgbàlà. Rewards for those who seek the Èrè fún àwọn tó gbẹ́kẹ̀ wọn lé Ọlọ́run. rewards for those who repose their Èrè confidence. fún àwọn tó ń wojú Ọlọ́run fún nǹkan tàbí òmíràn. Rewards for those people seeking the Lord Ó for lè fi dá ọ lójú ní àṣálẹ́ And yìí. I assure you, Ó ti wù kí àìní rẹ pọ̀ tó. no matter the Ó ti wù magnitude kí of ìṣòro your rẹ pọ̀ tó. no matter the magnitude of your Ó ti problem, wù kí ìpèníjà rẹ pọ̀ tó. no matter the magnitude of your Ó ti challenges, wù ipò àìsàn tó no wà. matter the sickness you have, Jésù wà bí. the Lord Jesus is Kí here. ẹnìkan sọ pé Jésù wà bí. Let somebody echo that the Lord Jesus is Kí ẹnìkan sọ here. pé Jésù wà bí. Somebody to say the Lord Jesus is here. Nípa iná rẹ̀, a mú ọ lára dá. Through His stripes you are healed. Kí ìdákẹ́ ẹranko wà. Let there be perfect silence. Kò yé ọmọ nípa àìsàn yẹn. You are confused about the sickness in your body. Agara ti dá ọ nípa àìsàn yẹn. You are even discouraged because of it. Àwọn dókítà sọ pé kò sí nǹkan tó ń rí. Doctor says they can't Wọ́n ní diagnose anything. wọ́n jẹ́ olóòótọ́ wọn kàn fẹ́ máa gbowó ẹ lásán. They say in order not for you to be spending money in vain. Ṣùgbọ́n o mọ̀ wípé o ò ní àlàáfíà nínú ekutu ẹsẹ̀ rẹ lọ́wọ́ òkè. Even despite the doctor's statement that you have no ailment in your body, yet you know you have no peace in that Tó bá body. jẹ́ ìwọ ni ẹni náà ní àṣálẹ́ If yìí. you are that person, Bí ọwọ́ rẹ sókè kó o sì gba raise up òmìnira. your hand now and receive your freedom Kó o sì gba ìwòsàn rẹ. and receive your healing. Bàbá ní orúkọ Father, in the Jésù. name of Jesus, Torí pé ìwọ pọ̀ ní ipá àti agbára. because you are mighty in power, Bíbélì pé nípa ìnà rẹ la mú wa lára dá. you say through your stripes you are healed. Mo gbàdúrà ní wákàtí I yìí. pray this hour Gbogbo bíi tí kùdẹ̀kùdẹ̀ wà nínú ẹsẹ̀ yẹn. that every pain, every ailment in that leg, Bàbá nípa wọn agbára yẹn mú kúrò ní orúkọ Jésù. the mighty arm, I pray you evacuate every pain from that leg in Jesus' Ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ name. Jésù. In Jesus' name.
àmín. Kí ojú kó wà ní dídì. Let all eyes be closed. Bóyá ìwọ ni ẹni náà. You are that person. Agara ti dá ọ. You are discouraged. Olóòtú ẹ̀ ní ṣe kankan mọ́. Say you are throwing it pé ìkórìtà yìí gan tí kú bá lè wá kó kúkú wá ó bẹ́tà. That should come now. He's welcome. Afagilérú èrò bẹ́ẹ̀ ní orúkọ Jésù. The council also taught in Jesus' name. Bóyá ìnira kan wà nínú ayé rẹ. Maybe there is an affliction in your Kò sí ọ̀nà àbáyọ. There is no way out. Tó bá yà síbí wàá bá ìjákulẹ̀ pàdé. If you turn to this direction, wàá dàbí aláìlénìyàn. You are like aláìlénìyàn. Somebody who has no. Mo láyọ̀ láti kéde fún ọ ní àṣálẹ́ yìí pé Jésù ṣetán láti gbé àjàgà rẹ. I gladly proclaim to you that Christ Jesus right from tonight is ready to be bearing your bodies. Bàbá ní orúkọ Jésù. Father, in the name of Jesus. Ẹni ká kó àjàgà wa lé ọrùn yín. You said we should cast all your body. Torí bẹ́ẹ̀ yìí ṣe ìtọ́jú wa. Because you care for us. Tó náà mo gbàdúrà fún ẹni náà. So I pray for that person. Tí ayé ti sún. That is tired of life. Tí ayé ti dá lágara. That is discouraged. Tí ò mọ ibi tó máa yà sí. He doesn't know. Tí ò ní alábàárò. Tí ò ní olùrànlọ́wọ́. Tí ò sí ìrètí fún. Bàbá ní àṣálẹ́ yìí. I pray tonight. Ẹ gba ìṣàkóso ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí àtúntò kó wáyé. Ẹ jẹ́ kí ìyípadà kó wáyé. Ẹ jẹ́ kí ọjọ́ ọ̀tun kí ìbẹ̀rẹ̀ ọ̀tun kó bẹ̀rẹ̀ nínú ayé náà. Bẹ́ẹ̀ ni kó rí ní orúkọ Jésù Kristi. Gbogbo ilẹ̀kùn tí a ti tì mọ́. Every closed door against you. Ilẹ̀kùn ìgbéga. Doors of promotion. Ìṣerere. Doors of prosperity. Ìtẹ̀síwájú. Doors of ilé aláyọ̀. Doors of ìgbéyàwó tó láyọ̀. Doors of good marriage. Gbogbo ilẹ̀kùn yẹn ní àṣálẹ́ yìí. A fi agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi. A fi fọ́ wọn dànù. Kí gbogbo ilẹ̀kùn bẹ́ẹ̀ kó fọ́ ní orúkọ Jésù. Those doors be shattered to broken pieces in Jesus' name. Gbogbo gbèdéke tó ń dí ọ̀nà rẹ láti lè má ṣe tẹ̀síwájú. Every barricade and barrier. Ní àṣálẹ́ yìí, adáná sun wọ́n ní orúkọ Jésù. Place and consume them by fire tonight in Jesus' name. Bí Ọlọ́run ṣe sọ fún Mósè ní ọjọ́ wọn ni. As the Lord told Moses in Bí kò sọ fún àwọn Ísírẹ́lì kan tẹ̀síwájú. tell the children of Israel to Mo kéde fún ọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Kristi Jésù. as a representative of Christ, I proclaim the same to you to Tẹ̀síwájú ní orúkọ Jésù. progress in Jesus' name. Gba kọ́kọ́rọ́ ìtẹ̀síwájú ní orúkọ Jésù. The key of progress in Jesus' name. Lọ sí ìpele tó ga ní orúkọ Jésù. The next higher level in Jesus' name. Ìwọ tó jẹ́ pé a ti pa ọ́ tì. Maybe you have been forsaken. Tó bá ti ka àwọn ọmọ bàbá ọmọ ìyá ẹ wọn kì í ka ẹ mọ́ wọn. When they are taking record of your CV, they meet you. Torí They meet you. wọ́n pè é ní lẹ́tà òfo tí ò gbé wọn. Because they have ranked you, they have evaluated you, and they have come to a conclusion that you are worthless. Ṣùgbọ́n ní àṣálẹ́ But yìí, tonight, Ọlọ́run fẹ́ gbé ọ láti ipò ẹ̀yìn. the Lord wants to take you from the Ó rear fẹ́ fi ẹ ṣe olórí. to the apex, to the Bó top. o bá faramọ́ sọ pé àmín. If you agree with me, say amen. Bàbá ní orúkọ Jésù. In the name of Jesus. Torí pé ní pé ìwọ ni Olúwa Ọlọ́run àwọn ẹran ara. Because it is written that you are the God of all flesh. Ó ní òǹkà ṣòro ṣe fún ọ Is bí. there anything possible for you? Ní àṣálẹ́ yìí mo gbàdúrà. I pray tonight. Jẹ́ kí àtúntò kó wáyé ní orúkọ Let there Jésù. be organization in Jesus' Ẹni name. tí a ti kọ̀ sílẹ̀. That person that Tí a ti pè ní ẹni ẹ̀yìn. that has been tagged an outcast. Di ẹni ìṣáájú ní orúkọ Jésù. Lord, I pray. Let that person come to the apex, to the top in Jesus' name. Ó gbé ẹ lọ sílé ẹjọ́. You have been taken to court. Ó dẹ̀ ti ń lọ láti oṣù dé oṣù. You have been prosecuted and you have been going to court from time to time. Àwọn yẹn wọ́n ń fi àjùlọ ènìyàn àti connection wọn wọ́n fi ń hàn fún ọ. Those people are oppressing you with their status. Ní àṣálẹ́ yìí Ọlọ́run gbàgbára lọ́wọ́ wọn. Tonight, the Lord give them next. Bàbá ní orúkọ Jésù. In Jesus' Mo name. gbàdúrà fún àwọn tí a ń fi ẹ̀tọ́ wọn dùn. I pray for the oppressed. Tí à ń rẹ́jẹ. Those who are oppressed. Tí à ń ṣe nínú bíbí sí Those who wọn. are persecuted. Bàbá ẹ gbà wọ́n kúrò lọ́wọ́ alágbára ní orúkọ Jésù. Pray that you deliver them from the mighty in Ó Jesus' kú name. ẹjọ́ wọ̀nyẹn Olúwa ẹ dànù. All those cases, oh Lord, let them be rendered null and void. Máa lọ lálàáfíà. Go in peace. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin ọmọ ilé ìwé. All students here. Bóyá ní àkókò yìí Now, ó ń lo ọdún èlé ló ń lò extra year. spend the extra year in your institution.
Olúwa rántí rẹ ní àṣálẹ́ The yìí. Lord remember you tonight. Nítorí pé o wà ní abẹ́ omi ní àṣálẹ́ yìí. Because you're under this administration tonight. Ọlọ́run fà ọ́ sí ọ̀dọ̀ ara rẹ̀. The Lord is drawing you to Ó wá his fẹ́ side. fi adùn ìtọ́wò, ìṣerere àti ìgbéga àti àlùyọ nínú ẹ̀kọ́, ó fẹ́ fi fà á mọ́ra. He wants to give you a taste of advancement. And Nítorí náà gbogbo tó ń dá ẹ dúró whatever is hindering you, tó ń lè ṣe àṣeyọrí, hindering you from having tó success, ń lè kẹ́kọ̀ọ́ jáde. hindering you from having Ní academic success. àṣálẹ́ yìí afagilé ní orúkọ Jésù. Tonight in Jesus' name. Gba ìwé ẹ̀rí rẹ lórúkọ Receive Jésù. your certificate in Jesus' name. Gba ìwé ẹ̀rí rẹ lórúkọ Receive Jésù. your certificate in Jesus' Kó name. o sì tẹ̀síwájú. And progress. Olúwa gbàdúrà fún àwọn ọmọ náà tó wà ní Lord, àṣálẹ́ I pray yìí. for all the children of God tonight. Onírúurú èrò ọkàn wọn, All the desires àìnínú of ayé wọn, ohun tí wọ́n ń gbọ́ ojú Ọlọ́run fúnnú ayé wọn. all what they are seeking you for. Ẹ̀yin ni Ọlọ́run àwọn ẹran ara. You are the God of all Kò flesh. sí ohun tó ṣòro ṣe fún yín. Nothing possible for you. Àwọn tó ń wá ọmọ lónìí, All those who are Olúwa bá mi fún ọ ní ìbejì. Even twins. Àwọn tó ń wá ilé, Olúwa kọ́ ilé fún wọn. Those who want to do as beautiful. Àwọn tó ń wá ọ̀nà láti tẹ̀síwájú, Olúwa ṣí ọ̀nà fún wọn. Ways of progress. Àwọn tí à ń dí lọ́wọ́, Olúwa mú wọn tẹ̀síwájú. Those who are being hindered. Lord, Gbogbo tó ṣe ti ní àṣálẹ́ yìí, kí Olúwa kó ṣe ní àṣepé. everything pertaining to your people. Olúwa tó ti bẹ̀rẹ̀ ohun rere nínú ayé rẹ, yóò ṣe àṣepé rẹ̀ ní orúkọ Jésù Kristi. Olúwa tó ti fi ìjọ rẹ̀ lélọ̀ ní agbègbè yìí, The Lord has launched this program. yóò gba ilẹ̀ náà fún orúkọ rẹ̀ ní orúkọ Jésù. He will possess the land for the glory of his name in Jesus. Ìjọ Dípọ́là yóò ṣe rere. The deeper life will prosper. Àwọn ìjọ onírere yòókù tó wà ní agbègbè yìí wọ́n tẹ̀síwájú. All that gospel churches here will A have. ó gba ilẹ̀ yìí fún Kristi Jésù. This place will be possessed for Christ in Fún àwọn tí ẹ Jesus' ti lò fún ètò yìí, Olúwa. All those who have used for this program, Ẹ Lord, súre fún ilé wọn. we pray you Ẹ súre fún iṣẹ́ wọn. pray for their Gbogbo work. tí wọ́n ti lò tó ti náwó tó ti nára láti ṣe iṣẹ́ yìí. Every good thing they have expected. Èrè àwọn tó ń wá Olúwa. The reward of those who seek Ṣé the kó Lord. tẹ̀lé wa lọ lé ní orúkọ Jésù? Now in Jesus. Adúgbò tó gbẹ ti gbọ́ àdúrà wa. Jesus because of us. Ní orúkọ Jésù Kristi ni mo gba àdúrà. In His mighty name we pray. Bí àwọn tó ti rí gbà kan sọ pé àmín. Those who have been blessed, who have received blessing, let them shout amen. Bẹ́ẹ̀ ni yóò sì rí lórúkọ Jésù. Shall it be in Jesus' name.